Now, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀dá ò kí ń wáyé kó má lárùn kan lára. Ẹ̀dá ò sì ní wáyé kó pé. Gbogbo ẹni tọ́lọ́run bá ti wá dá ló máa lárùn kan sí kejì. Ewé tí wọ́n wà ń di ẹ̀ ni wọ́n pè ní ẹ̀fọ́ yánrin. Òdú sì ni kò ń ṣe àìmọ̀ fún olóko ẹnì kankan wa. Tí wọ́n bá ní ẹ̀fọ́ yìí bó ṣe rí, tó bá ní èèyàn ní àìsàn liver problem, àìsàn tó ń ṣe liver àwa ó kó bíi mẹ́fà. Lára ẹ̀ ní hepatitis B wà, lára ẹ̀ ní kí wọ́n ní liver èèyàn tóbi, ìyẹn liver enlargement, lára ẹ̀ ní kán ní èèyàn ní liver cancer, liver cirrhosis. Gbogbo àwọn àìsàn tí máa ń sopọ̀ mọ́ liver, ká dẹ̀ mọ̀ pé liver ni òun ní iṣẹ́ ara, òun ló ń jẹ́ ká mílò òkè mílò odò. Gbogbo nǹkan tá à ń jẹ òun ló ń fọ́ wá sílẹ̀, ló ń jẹ́ kó jẹ́ tètè digest lára wa. Tẹ́ ò bá ní anything liver problem, tọ́lọ́ bá ní kó rí ẹ̀fọ́ yìí, ẹ̀fọ́ yánrin, kó wá rí báyìí tí mo ṣe ń jà yìí, méní, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje. Méjèèje yìí bó ṣe wá wà yìí, kó wá máa jẹ́ sínú fìfo láàárọ̀ kùtùkùtù. Tí liver èèyàn bá tóbi, tí liver yẹn pọ̀ bá liver yẹn ti tóbi o, kó wá máa jẹ́ sínú fìfo láàárọ̀ kùtùkùtù, kó máa mu omi tó wú lọ́wọ́rọ́ le. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá máa lò láàrin 41 days, kó lọ tún liver yẹn wò. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tí máa lò ń sábàbí dáadáa láti padà sípò. Lára nǹkan tó já sí pé Ọlọ́run máa ń lò fún àìsàn liver dáadáa ni, òun ni ẹ̀fọ́ yánrin wà. Kò jẹ́ bó ṣe jẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.